Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adé Ọmọdé ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń gbọ́ mi lórí mẹ́rin àgbáláyé. Mo ní kí n ṣàlàyé ibi tí ọ̀rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run ni. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ àwọn mùsùlùmí kan, kì í ṣe gbogbo mùsùlùmí o, àwọn mùsùlùmí kan tí wọ́n kó àwọn jọ pọ̀ tí wọ́n fẹ́ da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Ọ̀rọ̀ wọn dàbí èèyàn tó lé ewúrẹ́ wọlé alágídí ni. Tó bá múra ìyà tó yẹ kó jẹ ewúrẹ́ lálágídí ẹ̀ máa jẹ. Torí ní ẹ̀yìn ìgbà tí wọ́n gbé Tani Ọlọ́run sí àtìmọ́lé ayédèrú tí bàbá wa amòfin Fẹ́mi Fálànà tí àwọn èèyàn dẹ̀ lọ ké bá wọn pé bàbá ẹ gbà wá o, àwọn kan wọ́n fẹ́ wọ́n sásá bí ẹ̀sìn wọ́n wá fẹ́ máa da omi àlàáfíà àwùjọ rú, tí wọ́n gbọ̀nà àìtọ́ láti fẹ́ fìyà jẹ aláìṣẹ̀. Bàbá yìí dìde àti ọ̀gbẹ́ni Sowore wọ́n dìde, wọ́n tàtàpọ̀ ó di àgọ́ àwọn ọlọ́pàá nílùú Ìlọrin. Nígbà tí wọ́n dé àgọ́ àwọn ọlọ́pàá, ẹ mọ̀ wọ́n fi ọ̀rọ̀ òfin tọ́ pé ẹ̀yin ọlọ́pàá báwo ni ọ̀rọ̀ ṣe jẹ́. Níbẹ̀ ni alukoro àjọ àwọn ọlọ́pàá ní ti sọ̀rọ̀ síta pé àwọn ò mọwọ́ àwọn ò mẹsẹ̀ nípa bí wọ́n ṣe gbé Tani Ọlọ́run lọ ilé ẹjọ́ tàbí bí wọ́n ṣe mú lọ sí ọgbà ẹ̀wọ̀n. Ẹ̀yin náà rẹ́rìn ó máa jọ mí lójú o. Àwọn ọlọ́pàá ní àwọn ò mọwọ́ àwọn ò mẹsẹ̀. Ìwé ìròyìn eléyìí ò kì í ṣe pé bí ààyè sọ̀rọ̀, ìwé ìròyìn gbé. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin wọ́n ní àwọn kọ́ làwọn wá sí ìlú Ìbàdàn wá gbé Tani Ọlọ́run. Wọ́n ní àwọn èèyàn kan wọ́n ní àwọn jẹ́ mùsùlùmí, àwọn jẹ́ ẹgbẹ́ mùsùlùmí kan, àwọn ló tẹkọ̀ lótì láti ìlú Ìlọrin wá sí ìlú Ìbàdàn wọ́n wá gbé Tani Ọlọ́run. Ìgbà tí wọ́n wá gbé Tani Ọlọ́run dé ìlú Ìlọrin wọ́n gbé lọ àgọ́ ọlọ́pàá o. Àmọ́ ibi tí wọ́n gbé sí, ọjọ́ kejì wọ́n gbé lọ kóòtù, wọ́n gbé lọ sí ilé ẹjọ́, kò náwó ọlọ́pàá ná, wọ́n fi gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n, ọlọ́pàá ò mọ̀ sí. Adájọ́ tó da àwọn náà ni wọ́n jọ mọ̀, wọ́n ní kóòtù àdúgbò kan ni adájọ́ ti dá láàrin ara wọn náà ni wọ́n ti ṣe gbogbo mọ̀rùmọ́rù. Ìwé tí wọ́n mú lọ sọ́gbà ẹ̀wọ̀n pé ẹni ẹ fi sọ́rí àhámọ́ lọ́gbà ẹ̀wọ̀n dìgbà báyìí, ayédèrú ìwé ni, kò gba òfin ìjọba, kò gba àṣẹ látọ̀dọ̀ ìjọba. Kí là ń ṣe léèsì? Ẹ̀yin mùsùlùmí kan dẹ̀ wá jáde láti gbà yẹn, ẹni ó gbọ́dọ̀ lọ ẹ̀wọ̀n ni, ó gbọ́dọ̀ ṣe kinní kan ni. Àkọ́kọ́ mo fẹ́ ṣàlàyé nǹkan kan, mi ò kórìíra ẹ̀sìn kankan, torí ọ̀tún mi ò sí mi, mo ní àwọn mùsùlùmí bẹ́ẹ̀ tí wọ́n lè jẹ́ mùsùlùmí gidi. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí gidi, tẹ́ bá ti rí àwọn pàǹdà nínú yín, ẹ má máa torí ẹ̀sìn kẹ́ máa ṣàbòsí, kẹ́ má máa ṣòótọ́. Torí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, mo ti sọ nínú fídíò mi tí mo fi síwájú, àwọn Fúlàní kan wọ́n sásá bẹ́ẹ̀ ẹ̀sìn láti máa lo àwọn mùsùlùmí Yorùbá tako àwọn Yorùbá. Ìjà ṣé Yorùbá ló ní Ìlọrin kì í ṣe Yorùbá ló ní Ìlọrin, ó ti wà nílẹ̀ tí ó kan ọ̀rọ̀ ẹ̀sìn. Àwọn Fúlàní kan ló wá sásá bẹ́ẹ̀ ẹ̀sìn mùsùlùmí tí wọ́n fẹ́ máa lo àwọn mùsùlùmí Yorùbá tako àwọn ọmọ Yorùbá. Àkọ́kọ́ lélẹ̀. Èkejì, nínú orílẹ̀-èdè tá wà yìí, èmi ò tí ì gbọ́ bí tí èèyàn tá ti ní àṣẹ láti lọ gbé èèyàn kan lọ ilé ẹjọ́ láì náwó ọlọ́pàá náà. Tẹ́ bá ka Kùránì, ó yẹ ká tún máa ka làákàyè mọ́, ká má máa ṣe nǹkan tó máa da ìlú rú. Ká ní bí ẹ ṣe wá sí Ìbàdàn yẹn, kí àwọn tó wà ní Ìbàdàn kí wọ́n dojú ìjà kọ yín, ṣèjà ìsìn níbẹ̀rẹ̀. Ẹ wá fi orúkọ ọlọ́pàá gbé èèyàn dáìdẹ̀ sí ọlọ́pàá nínú yín, tọ́lọ́pàá ó dẹ̀ mọ̀ sí. Ìwé tẹ́ tún wá mú wá tẹ́ pè ní warrant, ọlọ́pàá kọ́ ló fún yín. Ṣé àwa tá a dẹ̀ ń pera wa lọ́mọ Ọlọ́run lélẹ̀, ta ni à ń ṣe ẹ̀sìn dáadáa, ta ni a fẹ́ tún àwùjọ ṣe, ta à ń fẹ́ máa domi àlàáfíà àwùjọ rú nítorí ìfẹ́ tara wa tó kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Ẹ tún wá gbé lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, ẹ lọ tì mọ́ túbú tara yín. Ẹ fẹ́ gbé ìjà ẹ̀sìn tí wọ́n ń jà lókè ọya tó jẹ́ pé wọ́n ní ẹnìkan bú bàbá wa kan, ẹ sọ ló kópa tẹ́ ń fòfin sọ́wọ́ ara yín, ẹ fẹ́ gbé wọlé Yorùbá. Ìwọ tó bá wá jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ mùsùlùmí gidi, tó bá jẹ́ pé lóòótọ́ làlàáfíà jẹ́ ológun, ó yẹ kó tako ìwà táwọn ará bíi wù. Ẹ má torí pé ẹ̀yin ṣe ẹ̀sìn kẹ́ fi òfin sọ́wọ́ ara yín. Ká ní bẹ́ẹ̀ ẹ̀yin ṣe wùwà yìí làwọn ẹlẹ́sìn tó kù ṣe wùwà, nǹkan ti dàrú tipẹ́.
pàápàá ká níbẹ̀ làwọn oníṣẹ̀ṣe ṣe ń hùwà. Àmọye ṣọ́ọ̀ṣì mi tó yẹ pé tán bá ti bẹ̀rẹ̀ sóòrù báyìí orúkọ Jésù, Olúwa bá wa bẹ́sù wí, Olúwa bá wa bẹ́sù wí ni. Àwọn ìdílé kan wà nílẹ̀ Yorùbá tó yẹ pé ìran wọn èṣù wọn ń bọ̀. Káwọn náà wá fòfin sọ́wọ́ ara wọn, kán wá darú ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ rù, kí lẹ máa sọ? Ẹ dá mi lóhùn. Ní àwọn mùsùlùmí kan, Olúwa paná ẹlẹ́bọ, Olúwa bá wa paná ẹlẹ́bọ, Olúwa bá wa paná ẹlẹ́bọ, Olúwa bá wa paná àwọn oníṣẹ̀ṣe. Káwọn náà wá hùwà tẹ́yìn wò yìí, kán wá dà bẹ̀rù, kí lẹ máa sọ? Ẹ dá wa lóhùn. Ẹ̀sìn wo lẹ̀ ṣàlàáfíà gan? Ìbéèrè ni o. Torí nígbà tí mo gbọ́ ìròyìn yìí, ó jọ mí lójú. Nígbà tí ẹ tún wá fẹ́ gbé lọ kóòtù, ṣé a máa ń gbé èèyàn lọ kóòtù láì ní olùpẹ̀jọ́ ni? Ó mà ṣe o. A máa ń gbé èèyàn lọ ilé ẹjọ́ láì ní olùpẹ̀jọ́. Ẹ tún wá gbé délé ẹjọ́, kò sẹ́ni tó pè lẹ́jọ́. Adájọ́ kan dájọ́ pé ẹ lọ fi sí àhámọ́ fún 50 days láì ní olùpẹ̀jọ́. Kò sẹ́ni tó sọ pé èmi ni olùpẹ̀jọ́. Ẹnìkan wá jáde, ó wá tún purọ́ mọ́ àwọn ọlọ́pàá ní ọjọ́ yẹn pé àwọn ọlọ́pàá ló sì ń bá ṣẹjọ́ lọ́wọ́. Àwọn ọlọ́pàá ló dẹ̀ tó wá sọ pé àwọn ò mọ nǹkan kan pa yìí. Ẹ jọ̀ọ́, kí la fẹ́ sọ ẹ̀sìn dà? Kí la fẹ́ sọ ẹ̀sìn dà? Ó bú bàbá yín, kò bú bàbá yín. Ó bú àwọn àfáà wa, kò bú àfáà wa. Ọ̀ká ìmọ̀ye àwọn mùsùlùmí ló ti jáde tí wọ́n ti bú ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe. Èèyàn mélòó lóníṣẹ̀ṣe gbé? Ṣé rí, ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé kọ̀rọ̀ kan. Gbogbo ẹ̀yin mùsùlùmí kan, kì í ṣe ẹ̀yin mùsùlùmí gidi o, ẹ̀yin mùsùlùmí kan. Mo ní àwọn mùsùlùmí gidi ní ẹ̀gbẹ́ mi o, ṣùgbọ́n àwọn mùsùlùmí gidi yẹn ò fẹ́ sọ̀rọ̀ torí mo máa ń mọ nǹkan kan pa àwọn mùsùlùmí. Tí mùsùlùmí kan bá hùwà tí ò dáa torí ẹ̀sìn, àwọn mùsùlùmí tó kù ò kì í sọ òkodoro ọ̀rọ̀. Ìlànà ẹ̀sìn mùsùlùmí nìyẹn. Wọn kì í torí ẹ̀sìn, torí pé ẹnìyẹn sì jẹ́ mùsùlùmí, nǹkan tó ṣe yẹn tí ò dáa yẹn ó dá lójú wọn ni. Ibi tí ó kù fún àwọn mùsùlùmí dáadáa délé. Torí ìwà táwọn ará bíi ìwú yìí ó yẹ kí wọ́n takò. Kò sí òfin orílẹ̀-èdè wa tó sọ wípé káwọn kan lọ gbé ẹnìkan nínú ilé ẹ̀ gbé lọ ilé ẹjọ́ láì ní ọwọ́ ọlọ́pàá nú. Kẹ́lẹ́ ẹjọ́ tún ní ká lọ fi sẹ́wọ̀n láì ní olùpẹ̀jọ́. Kò sí òfin ní gbogbo orígun. Kódà ní Saudi Arabia tó ti mú ẹ̀sìn wá gan, òfin múlẹ̀ ń bẹ̀. Irú ìwà tẹ́ wù yìí wọn kì í wù ń bẹ̀. Ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí, mo bẹ̀ yín ni, ẹ jẹ́ kó gun mi, ẹ jẹ́ kó gun sí mi. Ẹ jẹ́ kó gun mi, ẹ jẹ́ kó gun sí mi. Èèyàn lè gbèjà Ọlọ́run ọba o. Èèyàn lè gbèjà Ọlọ́run ọba. Tọ́lọ́run tó ń sìn bá dẹ́ lójú, tẹ́nikẹ́ni bá bu Ọlọ́run yẹn, fi Ọlọ́run yẹn sílẹ̀ kó gbèjà rẹ̀. Tí bàbá ẹ, àfáà ẹ bá yẹ pé lóòótọ́ Ọlọ́run tó ń sìn dá lójú, tó dẹ̀ yẹ pé Ọlọ́run yẹn ló ń ké pè, tẹ́nikẹ́ni bá ti bu, fi sílẹ̀, jẹ́ kí Ọlọ́run yẹn gbèjà ẹ̀. Fi sílẹ̀. Ẹnìkan bú bàbá mi, tó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run ni bàbá ẹ̀ ń ké pè, fi bàbá ẹ̀ sílẹ̀, jẹ́ kí Ọlọ́run tó ń ké pè kó fi ara ẹ̀ hàn ẹni tó bu. Nǹkan tẹ́mi máa sọ nìyẹn. Mi kórìíra ẹ̀sìn mùsùlùmí kankan o. Mi kórìíra ẹ̀sìn mùsùlùmí. Ọ̀tún mi, òsì mi, mùsùlùmí ni o. Àjọmádé ni orúkọ mi. Ẹ má gbàgbé láti bá mi pín fọ́nrán yìí kiri. Ẹ sì má gbàgbé láti tẹ̀lé mi ní ojú òpó YouTube mi, Àjọmádé. Ó dàbọ̀.